pẹ̀tù sí àwọn tó ń bínú ọlọ́ba pẹ̀tù sí ọlọ́kàn tí wọ́n fi mú rí pé kò sí ń tọ́ dàbí pé kájọ máa gbé pọ̀ ní àlàáfíà àti ìrẹ́pọ̀. nǹkan tó wá mú mi wá láàárọ̀ níjọ́ ọdún léyà àwọn èèyàn ìmáàmù ààfin mo sáré notification ẹnìkan sẹ́ndì ẹnìkan tí ó pé ìmáàmù Sheikh Toliat Yunus Ayilara ó sì rún kí o ní yídí o wọ́n sábẹ̀ sí wọ́n ju kíní ẹ̀sìn mi kó bẹ̀rẹ̀ sí sí èyẹ pé ẹ̀rí nǹkan wẹ́ ẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ mo rí pé kò it's not easy because nífò láyé ànábì gan ànábì náà sì rún kí kò jẹ́ tuntun ní tó burú jù láyé téèyàn gbọ́dọ̀ sí láyé ní kọ́ mọ́ sí kéwúké ṣùgbọ́n yẹn sì rún kí ṣe bẹ́ẹ̀ lọ wáyé láyé ànábì kò jẹ́ tuntun a dẹ̀ rí i pé àwọn tí wọ́n wá sí èyẹ yìí àrítẹ̀fẹ́ ni màáfà pàdé bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bó tiẹ̀ mọ́lẹ̀ ni ẹni tá ti ṣáájú oní nọ́fíìsì tí mo ti rí láyé yìí ti rí ìmáàmù tó ya nọ́fíìsì tó Habib mi ò tí ì rí kò sí ìgbà kan tí Habib ó kírun tí ò ní sí kéwúké àwọn èèyàn tí wọ́n support ẹni yẹn àwọn wá fi Sheikh Toliat Yunus Olúṣínà Ayilara àwọn ní wọ́n fi sí èyẹ ẹni tí ó tiẹ̀ dá sọ fún yẹ bí ọwọ́ tọrùn rẹ̀ ṣé in terms of what ṣe fẹ́ máa compare àwọn ni èyí náà mọ̀ èyí tẹ́ ẹ sọ katakata èyí náà mọ̀ ṣe máa fi Toliat Olúṣínà Ayilara ẹ máa fi wé Habib èmi tí mo ṣe ní ìkéwú pọ̀ yìí mo mọ kéwú ju Habib lọ nígbà ọlọ́wọ́ wà mú wọn ti kó yìí wọ́n ti ń tan ọ̀rọ̀ káàkiri ìmáàmù ó sì rún kí o nígbà ọlọ́wọ́ mo yídì kan náà yídì ọdún yìí kan náà tí ìmáàmù àfin wá ṣáájú wọn ní sọ katakata lórí mímbàrí ló sì kéwúké ọlọ́bí ìkómọ ó sì wútúbà àkómọ ó sì ké ọlọ́bí ìrùnjímọ̀ ọlọ́kírun kò rí kanké kò rí kéwúké ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ wá ń tẹ̀lé ni tó dẹ́kun lọ́dàbí tó ló ponú jù láyé ẹ̀yin lẹ̀ wá ń fi odidi ìwọ́n ìdẹ́ pé widely recognized and respected all over the world Sheikh Dr. Yunus Olúṣínà Ayilara ẹ̀ wá fi ń wé ó sì mú kí ilẹ̀ wa gbé káàkiri ẹmú ẹ̀rí kan wá ibi tí Toliat Olúṣínà Ayilara tó ti sí kéwúké níjọ́ tó ti ń jẹ́ ìmáàmù bóyá fàájà ló sì ké ní o bóyá iná àtẹná ló sì ké ní o bóyá kúlẹ̀ àwùsù ló sì ké ní o tá a sì lè káyà ẹ̀mọ́ iye ìgbà tí ìmáàmù Habib yẹn tó ti sọ kẹtẹkẹtẹ ẹni tí a fi ṣe ìmáàmù ẹni tí ò competent at all tó sì yẹ kẹ ẹgbẹ́nu ní dákẹ́ ẹ wá borí fẹ́rẹ̀ wá sí ẹ̀yẹ wọ́n sì rún kí o wọ́n àti ẹ̀dùgbọ́ ọ̀rọ̀ lọ pé ìrùnlẹ̀ ló sì kéwúké kò sí tó burú ní kéwú sí rún kí o anábì náà sì rún kí o kéwúké yẹn sí kéwúké ló burú jù o ẹ lọ yẹra yín wò ẹ̀yin wèrè lórí yín ò pé ẹ lọ yẹra wò dáadáa kẹ́ tó máa sí ẹ̀yẹ o ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ láàrin òun ló ti bá lọ èmi ò ti sọ lórí ọ̀rọ̀ ẹ̀mọ́ ti pẹ́ tó rí pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń tá máa yọ àdá sí meanwhile èmi tá a fẹ́ kí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣebí kí Sheikh Dr. Yunus Olúṣínà Ayilara ṣebí kọ́ máa jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ ni òun náà ní tá à ń fáìtì fún títí di sí òun náà ní sì ń jẹ́ grand chief ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò tí ì sẹ́lómìn tó rọ̀pù ẹ̀ dákun kí la fẹ́ máa bínú sí ó lábẹ́ àfi pààrọ̀ àfẹ́yìn tẹ́ ń bínú pé kẹ́ ẹ gbà fọlọ́n ẹ gbà fánàbí ẹ gbà fọlọ́n ẹ gbà fánàbí ibi tó lọ́n fẹ́ gbé kàlọ́ ní kà yẹn ilá àfilèmí fi dákẹ́ lórí ọ̀rọ̀ pé ẹ dákun kí la fẹ́ máa rojọ́ lé lórí ẹni kó lè ọ̀sáọ́sá ẹni fi tọwọ́ ẹlẹ́ ẹgbọ́ kí ló tó kù tẹ́ fẹ́ kó sí. àwọn tí ń dìtẹ̀ gan mọ̀ fáwọn kan dìtẹ̀ ni àwọn tí ń sọ̀tẹ̀ gan ebi náà láàrin wọn ti dàrú ní sí yẹn báàrin wọ́n ṣe máa dàrú títí tí wọ́n fi gbà padà sójú ọ̀nà tọ́lọ́hùn nìyẹn because wọ́n sọnù ni tí wọ́n bá sọnù ẹni tọ́lọ́ ń gbé sípò ẹni máa dìtẹ̀ rẹ̀ torí pé ẹni pọ́jọ́ ọmọ kékeré ṣe bọ́lá ló yẹn yàn sípò ẹ pé ayé mùsùlùmí ẹ gbà fún tọ́lọ́ ẹni tọ́lọ́ ń gbà fún ẹ̀yin ò gbà fún ẹ sì pé ayé mùsùlùmí ẹ ṣe mùsùlùmí o so gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe yẹ̀yẹ́ torí yín bá pé dáadáa ń gbọ́ lọ́wọ́ àjẹwò ara rẹ̀ hàn yín tí ó fi ra rẹ̀ hàn yín ìrun yìí di ọdún yìí náà ni o tẹ ní Toliat Olúṣínà Ayilara sì kéwú ó sì rún kí tẹ́ ń ti ṣe yẹ̀yẹ́ tí wọ́n ti kún yìí tẹ́ ti ń gbé káàkiri orí social media yídì náà ni Habibu yín kí o tó sọ kẹtẹkẹtẹ o yídì náà làbíbu yín kí tó sọ kẹtẹkẹtẹ o tiẹ̀ sí kéwú kéni kéé kò gẹ́ẹ̀tì kéwú rẹ́ẹ̀tì ìrìjọ́ tó tẹ́ ti yàn ní ìmáàmù ẹ tọ́ka ẹ mú ẹ̀rí wá tẹ́ ẹ bá ní bárẹ́ nìkan tó lè mú ẹ̀rí kan wá ibi tí Sheikh Dr. Yunus Olúṣínà Ayilara tó ti sí kéwú ké bóyá lórí mímbà yọ àbí bí ìkómọ kàbí bá lọ prógrámù kan lọ ẹ mú ẹ̀rí ẹ mú kan wá tẹ́ ẹ bá mú wá tẹ́ ẹ bá padà fi máa jẹ
àwọn eléyìí Ọlọ́run ló yàn ó dẹ̀ competent ẹ lè máa fi wé Àbíbù olódo ọ̀rọ̀ mi ò jù báyìí lọ máa ṣàlà.